Ẹ tún kú dédé àsìkò yìí níbi gbogbo tí ẹ ti ń wò wá. A kí yín lọ́tún, a kí yín lósì, a kí yín ní ìlà oòrùn, ìwọ̀ oòrùn àti àríwá ibi gbogbo tí ọwọ́jà ìrìn ètò yìí tó bá dé. Akẹ́yìn tẹ́ ẹ wà nílẹ̀ yìí o, akẹ́yìn ọmọ Yorùbá tẹ́ ẹ wà lókè òkun, a kí gbogbo yín pátá porogodo. Orírun ilẹ̀ Yorùbá yóò gbé gbogbo wa o, a kéré ọjà, a kò délé o, a ní ṣòwò sọ́ọ̀tì, a sì ní kú sájò. Àwa tá a wà nílé náà wọn ò ní fi wá ṣètùtù orílẹ̀-èdè àti ilẹ̀ Yorùbá lágbára lọ́wọ́ Ọlọ́run. Mo kí yín lẹ́ẹ̀kan sí i tó gbé mi wá padà sórí ètò yìí. Anyway, Jugba Master Channel náà ni ẹ ti ń gbọ́ wa. Ṣeun Agboola lórúkọ tèmi. Ó dàbí pé a lè rí ká mọ̀ wí, èèyàn ń wí bẹ́ẹ̀ kó kú bẹ́ẹ̀, bó bá dẹ̀ kú bẹ́ẹ̀ ẹni tó pa síbẹ̀ kó náà mọ̀ kú mọ́, ojú ti ẹni tó pa ni tí ò lè jí ni. Kí ni àrọ́dàrọ́dà ètò tòní? Ó dá lórí àwọn nǹkan kéékèèké kan tí a ti ń gbọ́, ṣùgbọ́n ojú ìwòran wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Kí ni ojú ìwòran tèmi sí ọ̀rọ̀ Bámiṣé? A ti dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkó. A dúpẹ́ gidigidi, wọn kú iṣẹ́ takuntakun lórí ìdájọ́ òdodo. Ṣùgbọ́n ó kù kinní kan, a kàn fẹ́ bẹ ìjọba ìpínlẹ̀ Èkó ni. Ọ̀rọ̀ justice for Bámiṣé, Ọlọ́run ti gbàkóso, ìdájọ́ òdodo ti wáyé. Ṣùgbọ́n ṣé àwọn ẹbí Bámiṣé ṣèjọba ti rí wọn? Bẹ́ẹ̀ ni, ṣèjọba ti rí wọn. A fẹ́ kí ìjọba ó bá wa rí wọn. Kán dẹ̀ á rọ ìjọba ní o, kán dẹ̀ bá wa ṣe àwọn ẹ̀tọ́ kọ̀ọ̀kan tó bá yẹ kí wọ́n ṣe fún wọn. Kò yẹ kọ́mọ yẹn kó kú gbé bẹ́ẹ̀. Yàtọ̀ fún ìdájọ́ òdodo, bí ọmọ yẹn bá lọ, ó yẹ kí wọ́n rí àwọn ẹbí ẹ̀. Ṣé ẹ rántí ayé EndSARS? Gbogbo bó tiẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá kò sí ní abẹ́ ìpínlẹ̀, ṣùgbọ́n gómìnà wa tó wà ńbẹ̀ yìí wọ́n ṣe gudugudu méje ohun yàyà mẹ́fà fáwọn ẹbí àwọn agbófinró. Bá a ṣe gbọ́, wọ́n ṣe gudugudu méje ohun yàyà mẹ́fà. Wọ́n ṣe dáadáa fún ẹbí àwọn tí wọ́n ní ìṣòro nínú ọ̀rọ̀ EndSARS ní ọdún náà lọ́hùn. Afẹ́kẹ́ bá wa gbìyànjú fún àwọn ẹbí Bámiṣé náà, kankan máa ṣòfò ọmọ dànù, kó sì má jẹ́ wípé lórí ìdájọ́ yìí náà nìkan náà ni gbogbo ẹ̀ máa wà. Ẹ ṣe bẹ́ẹ̀ tí ń gbìyànjú láti gbé ọ̀rọ̀ yẹn yẹ̀ wò. Gómìnà wa Babájídé Sanwó-Olú, ọlọ́ọ̀ba yóò dọmọ sí o, ẹ ní kú tìrantìran. Ẹ ṣeun adúpẹ́. Ẹlẹ́kejì, lórí ọ̀rọ̀ Very Dark Man ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ó ti gba orí ẹ̀rọ ayélujára káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n ti ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Very Dark Man tá à ń sọ nípa èyí. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni Very Dark Man. Ó dẹ̀ jẹ́ ẹni tí kì í fẹ́ kíyà ó jẹ ọmọlàkejì. Kò wá dúró lórí ìran rẹ̀ nìkan, ó dúró lórí gbogbo ìran, ó dúró lórí gbogbo ẹ̀yà, ó sì dúró lórí gbogbo ẹ̀sìn. Ṣùgbọ́n ìjọba tó mú Very Dark Man, ẹ mà kú iṣẹ́. Ó dà bẹ́ẹ̀ ṣe mú o. Ẹ lè ní èrò tèmi báwo ló ṣe jẹ́. Ó dà, torí pé bírú ẹ̀ ò bá wáyé nísìn, àwọn èèyàn tó wà ń ta yìí wọn ò ní wà ń ta lórí pé free VDM. Kí ni Very Dark Man ń ṣe tí ó wá jẹ́ nǹkan tí aráàlú ò gbọ́dọ̀ gbọ́? Àbí aráàlú kéré láti mọ nǹkan tó ṣe? Bó bá jẹ́ bẹ́ẹ̀, kí ni Very Dark Man ń ṣe tí ò tí ì dèrò kóòtù tó sì wà ní àhámọ́? Ṣé ìwádìí náà lẹ́dẹ̀ ń ṣe? Tó bá jẹ́ pé orí ìwádìí lẹ ṣì wà, kí ni ẹ̀tọ́ Very Dark Man? Ṣé kìí ṣe ọ̀nà ìgbàtẹ ẹ̀tọ́ èèyàn lójúmọ́lẹ̀ ní gbogbo eléyìí? Ṣé kìí ṣe ìwà tí àwọn aráàlú àti àwọn ará òkèèrè máa wò wípé kí ló ń ṣe àwọn aráàlú yìí? Ṣé ìwà ọ̀làjú wa ò tí ì tó ni láti mọ̀ wípé bí wọ́n bá mú èèyàn ó lẹ́tọ̀ọ́? Ṣé ìwà ọ̀làjú wa ò tí ì tó ni láti mọ̀ wípé kò yẹ kí wọ́n máa tẹ ẹ̀tọ́ èèyàn mọ́lẹ̀? Ó dá bẹ́ẹ̀ ṣe mú tó bá jẹ́ pé ó lẹ́ṣẹ̀ tó ṣẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé kò yẹ káràlú gbọ́ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀, ibẹ̀ ni ò ti fẹ́ dá o. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ mú lórí pé ó ṣẹ̀ tó sì jẹ́ pé ó lu òfin,
yànnàná òfin yìí síta kí gbogbo rọ̀tìrọ̀tì tó wà ń ta kó lè kúrò, kán lè rí i pé very dark man náà ṣe tí ò dáa, wọn ò ní protest mọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé kò ṣe tí ò dáa, tẹ́ ẹ̀ wá lè sọ fáwọn tó ń protest wọ́n ń lọgun pé ẹ fi very dark man sílẹ̀, ó fẹ́ dàbí ẹni pé ejò fẹ́ lọ́wọ́ nú, àbí mo fẹ́ gbọ́ pé ẹni ejò lọ́wọ́ nú, ọ̀dà kí ló ṣe? Àwa kì í ṣe lọ́ọ̀yà, èmi gẹ́gẹ́ bí ẹnìkan kì í ṣe lọ́ọ̀yà. Mo gbọ́ pé wọ́n ní wọ́n mú very dark man, ó sì wà ní àgọ́ àwọn EFCC, ó sì ní ẹ̀tọ́ lábẹ́ òfin kí lọ́ọ̀yà rẹ̀ ó gbà á sílẹ̀ kó máa tilé wá jẹ́jọ́, ẹ̀ sì tí ì gbé lọ kóòtù. Ẹ wo àwọn nǹkan kan wà, ẹnìkan sọ̀rọ̀ nípa very dark man, tí mo bá wò ó á gbọ́ nǹkan tó sọ, nítorí pé béèyàn bá ṣeré á wí, béèyàn ò ṣeré a máa sọ. Kí lárákùnrin ọ̀hún sọ nípa very dark man? Don't spend 3 days and 3 nights in EFCC custody just because of his love for his people. Very dark man is paying the price of a sin he know nothing about, just because he loves poor masses, just because he's using his platform to protect the interests of poor masses. But the thing still that surprised me, say people like D1, we never add even one value to any Nigerian, still they online, they track very dark man, because his paymasters still they credit money to his account. Now, I want to ask you people one thing. What is the difference between very dark man and Nelson Mandela of South Africa? What is the difference between very dark man and President Traore of Burkina Faso? What is the difference between very dark man and our Lord Jesus Christ, who paid the ultimate price for our sin? If you read the history of all these people that I mentioned their names, you will understand there is a relationship between very dark man and all these people that I mentioned their names, because they have the interests of their people at heart. VDM is a godsend to Nigeria. So many countries, they cry every day and night. Many countries, they pray for person like VDM, but God carry and give us free of charge. Very dark man is paying a heavy price just because he no one compromise his faith, just because he's standing for poor masses. But so many people still they misunderstand him. Now, I want to tell you one thing. You will never know what you have until you lose it. If anything should happen to very dark man, Nigerians go cry for person where they like VDM. Okay. Ní ṣókí náà ni ọ̀rọ̀ yìí, kẹ́ ẹ lè mọ̀ bí ọ̀rọ̀ very dark man bó ṣe ń káwọn èèyàn lára. Ṣé ẹ mọ̀ pé èmi ò sọ pé release very dark man, àwọn èèyàn ló sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n kí ni very dark man ṣe làwọn èèyàn fẹ́ mọ̀. Èmi ò dẹ̀ rò pé ó ṣe bẹ́ẹ̀ burú náà tó bẹ́ẹ̀ pé kí ìjọba kó ṣílẹ̀kùn àti àǹfààní sílẹ̀ fún àwọn aráàlú láti mọ nǹkan tó ń lọ. Ìtò fáwáríwó rèé o. Kí ni very dark man ṣe? Ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀? Kí nìdí pàtàkì táráàlú ò fi gbọdọ̀ mọ nǹkan tó ṣe? Àwọn èèyàn jáde fún very dark man tí wọ́n ń fa wàhálà lórí ọ̀rọ̀ very dark man yìí. Bàbá wa fẹ́ kí wàhálà orodò kó lọ mú mi, a jẹ́ pé ó yẹ ká tètè wá nǹkan ṣe, kó mọ́ dàbí ẹni pé à ń tẹ ẹ̀tọ́ ẹni lójúmọ́lẹ̀. Ẹ jẹ́ kọ́rọ̀ yìí dọ̀rọ̀ kóòtù, a kàn ń sọ tiwa náà ni. Agbára ń bẹ lọ́wọ́ ibi tí agbára pè sí, Ọlọ́run ló sì ní agbára. Ṣùgbọ́n bàbá wa ààrẹ orílẹ̀-èdè yìí a kí yín gan dáadáa. Tètè bá wọn dá sọ̀rọ̀ tó wà nílẹ̀, ìbémi ó ṣe sọ nìyẹn, torí pé oríṣiríṣi nǹkan ni àwọn èèyàn ń sọ. Allegedly wọ́n ní ó lọ́wọ́ òṣèlú nú, wọ́n nítorí pé kò fẹ́ kí àwọn kan ò fẹ́ kó tó àṣírí àwọn ni, torí pé ó ń bá ọmọ lórí orílẹ̀-èdè jà. Oríṣiríṣi wọ́n ní ni o, allegedly ni o, ṣùgbọ́n ẹ jẹ́ á wá nǹkan kan ṣe sí i, kí gbogbo rògbòdìyàn yìí kó kúrò ńlẹ̀. A lè sọ pé tí very dark man bá jẹ̀bi ẹ̀sùn kí ìjọba má dá sẹ̀ríà fún, ṣùgbọ́n ẹ má wé ẹ̀sùn mọ́ very dark man lẹ́sẹ̀ o. Ìtó bá ṣe ní kẹ́ ẹ sọ fáráàlú, bọ́rọ̀ bá ṣe jẹ́
ní kẹ́ ẹ sọ, ṣùgbọ́n ẹ rántí pé Ọlọ́run wo gbogbo wa lókè o. Èmi ò ń ṣàjìjàngbara, ṣùgbọ́n bá a bá rò òótọ́ a máa sọ iṣẹ́ tiwa ni. Ṣùgbọ́n inú wa ò bá dùn táwọn tí fẹ́ rí dapò àwọn wà lákàtà wọn bá bọ́ ọ̀tà tí wọ́n ní ìdí tá a sì lè fi Very Dark Man sílẹ̀ lẹ́yìn ìgbà tó ti lọ́jọ́ mẹ́ta lọ́dọ̀ àwọn nìyí o. Ọkàn àwọn aráàlú ọ̀balẹ̀ wọ́n lè sọ pé Very Dark Man àṣejù tí ẹ dáwọ́ kí ló ṣe kí ló dé kí ló ṣe, ṣùgbọ́n láì jẹ́ káwọn èèyàn mọ̀ àwọn èèyàn ò ní wọlé o. Gbogbo eléyìí ò dẹ̀ran orílẹ̀-èdè wa lọ́wọ́ torí pé ìta ń fà lọ́wọ́ àti ìfátán gbogbo òrójú kò rọgbọ kó wá tún jẹ́ pé ọ̀rọ̀ Very Dark Man ló máa tún wá dàbẹ́ pé àwọn ará òkè òkun tí wọ́n ti ń dá sí àwọn òyìnbó tí wọ́n ti ń dá sí wọ́n wá rí wa bí ẹni tí ò wà sí àtà lóòótọ́. Wọ́n á rí àwọn olórí wa bí aṣẹ̀mọ́lù tí wọn ò gbọ́dọ̀ rí èèyàn kó sọ̀rọ̀ tí wọ́n máa ní ẹ lọ gbé wa. Ẹ má jẹ́ káràlú wà nù ìpayín keke ìrònú àti àìlẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ láìsí ní ìjọba ológun. Ẹ kàn gbìyànjú ni ẹ try kẹ́ ẹ gbìyànjú kẹ́ ẹ wádìí ọ̀rọ̀ Very Dark Man. Ẹ má jẹ́ ó pẹ́ jù. Nígbà tí Very Dark Man bá wà ní àkóso yín lọ́wọ́lọ́wọ́ tẹ́ ẹ rí gbé, àwọn tó ń pààyàn tí wọ́n ń gba owó ransom wọ́n wà nù igbó tí wọ́n ń ṣe fídíò tí wọ́n ń rẹ́rìn-ín owó iyebíye. Èwo la gbọ́ pé rí mú ń bẹ̀. Àwọn èèyàn tó ń jìyàn gbé wọ́n ń jayé orí wọn. Very Dark Man wà látìmọ́lé. Gbogbo àwọn nǹkan tó pààyàn lẹ́kún ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè tó ń gbomi lójú ẹni. Very Dark Man làwa ń sáré pé lórí ẹ̀sùn o. Àwọn tó jẹ́ òṣìṣẹ́ tí wọ́n ti sáàfù orílẹ̀-èdè àbí ìpínlẹ̀ káàkiri wọ́n ní ẹ̀sùn oríṣiríṣi lórí ọ̀rọ̀ owó àgbọ̀ nǹkan kan mọ́. Nígbà wo la fẹ́ di olóòótọ́? Nígbà wo ni orílẹ̀-èdè wa ló fẹ́ mú orí bọ́ kúrò nínú àsìtáànì èṣù ẹni ẹ̀kọ́ ẹni ègbé? Nígbà wo ni ẹ̀mí kẹ́mi kò ní yé bá àwọn olórí wa jà mọ́? Nígbà wo ni wọ́n fẹ́ rántí pé èèyàn náà ni àwọn táwọn wá aṣojú, kò yẹ kíyà ó jẹ wọ́n? Kò yẹ kó wá jẹ́ pé ńgbọ̀n bá rẹni tí ó ń ṣíwájú àwọn tí ò léèyàn ẹ bá mọ́ tẹ́tí balẹ̀ kẹ́ gbọ́kàn ẹ̀ ṣàtúnṣe ni. Eléyìí lójú àwọn èèyàn ìtójọ níbi pé ìyẹn ni jẹ, èmi ò sọ bẹ́ẹ̀ o, ṣùgbọ́n tó jọ lójú àwọn ènìyàn tí wọ́n fi bọ́ ọ̀tà nù o. Tí ò bá jẹ́ pé ó jọ bẹ́ẹ̀ kò sí tí wọ́n bọ̀ wá mú níta. Mo rí ìṣẹ̀lẹ̀ kan tó gbomi lójú èèyàn díẹ̀ tí n bá wò àwọn ẹ máa rí àwọn aráabí tí wọ́n ń gba owó lọ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ tí rí. دي برضه قروش دي برضه قروش دي برضه قروش عربية مليانة قروش رتب قروش دي برضه قروش هذا ولا قرب والله أشري عمك أبشر بالله ما راح فوق أبشر أبشر الله أكبر نجير هذا تركب مالك كذا وتقول العربية مليانة قروش هاي في هاي فلول دل شمر فلول دل دي كلها برقص هاي والله هذا كب هاي لا تنجر والله دور الناس lórí ètò Dr. Zabby talk show ni mo ti rí yẹn mú. Kì í ṣe àwa la ní lórí Dr. Zabby ni. Àwọn náà iṣẹ́ ìlú ni wọ́n ń ṣe. Ṣé ráwọn ajínigbé ẹrí báwọn èèyàn ṣe ń ké? Ṣáwọn tó yẹ kán wá lọ́kọ́ yìí? Ṣáwọn tó kó owó iyebíye tó bá jẹ́ lórí ọ̀rọ̀ owó ni tí wọ́n wà nù gbó ṣó yẹ kán sì wà ń bẹ̀? Kábíyèsí Olódùmarè, ẹjọ́ ń bẹ lọ́run. Ẹ dẹ̀ mọ̀ o, ẹ mọ̀ o. Kọ́nà kó ṣàánú wa ṣá, torí wọ́n bá ara lè sọ. Nítorí àmọ́rú ẹ̀mí tọwọ́ orílẹ̀-èdè yìí wá tí olóòótọ́ tó fi ń kú sípò kà lásìkò tá a wà yìí. Ẹjá rán yín létí àwọn ọ̀nà Ìbàdàn lọ́nà Ìbàdàn express road
Aláròyé World Information Center wọ́n gbé àwọn bàbá mi nu, àwọn tó kọ́ àwa ń ṣe ìgbédè kalẹ̀ àwọn bàbá wa nù. Wọ́n gbé ìròyìn kan jáde nípa àkíyèsí wọn nípa ọ̀rọ̀ ọ̀nà Ìbàdàn sékòó. Wọ́n pe àwọn gómìnà ti Ọ̀yọ́ state ní, ti Lagos state ní, ti Ogun state ní. Wọ́n pe kọmíṣánná ọlọ́pàá, wọ́n pe IG, wọ́n pe gbogbo ẹ̀, ó dẹ̀ kan ààrẹ. Lórí ọ̀rọ̀ àwọn Fúlàní tí wọ́n ń to gorodóòmù sójú ọ̀nà, tí wọ́n láwọn ń ta pẹtiró tí ò sí nǹkan kan nu gorodóòmù ládùúrú ilé epo tó wà lójú ọ̀nà. Ta ló ń gbáwájú wọn lọ repo? Ewu ń bẹ lóko lóńgẹ̀. Wọn ò tí ì rá àwọn ilé ìkó, wọ́n ti ń kọ́ arére káàkiri express o. Ọmọ Yorùbá, Ọlọ́run ní já kó sínú ọ̀ràn. Ẹ jẹ́ àjọ dé iléeṣẹ́ Aláròyé lọ́dọ̀ bàbá mi kẹ́ ẹ gbọ́ nǹkan tí wọ́n mú wá fún wa. Ẹ gbọ́, ẹ jẹ́ ká fetí balẹ̀ kọ́mọ Yorùbá ó lè mọ̀ wípé ó yẹ kí àwọn múra rè lásìkò tá a wà yìí. Ọ̀rọ̀ àwọn Fúlàní tó ń gbilẹ̀ sí ọ̀nà Èkó síbàdàn yìí, kí ni Mákindé, Dàpọ̀ Abíọ́dún àti Sanwó-Olú fẹ́ ṣe sí i? Ọ̀rọ̀ yìí kan gómìnà ìpínlẹ̀ Ògùn, ọmọọba Dàpọ̀ Abíọ́dún. Ó kan gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹnjiníà Ṣèyí Mákindé. Ó kan gómìnà ìpínlẹ̀ Èkó, Ọ̀gbẹ́ni Babájídé Sanwó-Olú. Bẹ́ẹ̀ ló sì kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ọ̀rọ̀ náà kan ọ̀gá ọlọ́pàá pátápátá Káyọ̀dé Ẹgbẹ́tókun. Bẹ́ẹ̀ ló kan alukoro ọlọ́pàá àpapọ̀, ìyẹn Múyìwá Adéjọbí. Ọ̀rọ̀ náà kan kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Láńrè Ògúnlọ́wọ̀. Ó kan kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Johnson Adénọ́lá. Ó sì kan kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Ọlọ́rundáre Moshood Jimoh gidigidi. Níbi ọdún 3 sí 4 ni kí náà bẹ̀rẹ̀. Bóyá àwọn tí wọ́n ń ṣèjọba nílẹ̀ Yorùbá kò rí ni o, tàbí wọn kò kíyèsí ni. Nǹkan tó ń ṣẹlẹ̀ náà ti gba àpérò kíákíá báyìí, kí gbogbo ọmọ Yorùbá tètè wò ó dáadáa ká lè mọ ohun tí a ó ṣe. Bí èèyàn bá ń lọ láti Èkó sí Ìbàdàn báyìí, tàbí tó bá ń ti Ìbàdàn lọ sí Èkó, tòun yóò bẹ̀rẹ̀ sí rí àwọn ahéré kéékèèké kan tí wọ́n fi màrìwò ṣe, tàbí àwọn míì tí wọ́n fi pákó tàbí páànù ṣe. Níwájú àwọn ahéré yìí lèèyàn yóò ti rí àwọn gorodóòmù epo. Epo jálá kan kò sí nínú wọn. Wọ́n lè ní wọ́n ń ta epo bẹtiróòlù àbúrò tàbí epo dísù àbúrò níbẹ̀. Bí èèyàn bá wò wọ́n lọ́ọ̀kan, yóò rò pé àwọn tí wọ́n ń ta epo mọ́tò tàbí dísù ní àbúrò fáwọn tó ń gba ọ̀rùn náà kọjá ni wọ́n. Láàárín ìyànà Ògúnmákin sí Ògèrè, àwọn ahéré tí wọ́n kó sójú ọ̀nà náà báyìí lé lógún dáadáa. Bẹ́ẹ̀ ni wọ́n ń pọ̀ sí lójoojúmọ́. Bí èèyàn bá rí wọn lọ́ọ̀kan, yóò rò pé epo ni wọ́n ń tà ní, nítorí ohun tí kìí náà sọ nìyẹn. Pẹ̀lú gorodóòmù epo tí wọ́n tò síta. Àmọ́ nígbà tí èèyàn bá ro ọ̀rọ̀ náà jinlẹ̀, yóò rí pé kò lè jẹ́ epo bẹntiróòlù tàbí dísù ni wọ́n ń tà níbẹ̀. Àkọ́kọ́ ni pé láàrin Èkó sí Ìbàdàn, ilé epo mélòó lèèyàn yóò wá kà tán? Tó wá jẹ́ ibi àbúrò làwọn èèyàn yóò ti dúró láti máa ra epo lọ́wọ́ wọn. Kódà àwọn dẹ́rẹ́bà tí wọ́n ń jí epo tà fáwọn alábùrò kì í ṣe ẹ̀gbẹ́ igbó ni wọ́n ti ń tà á fún wọn. Nítorí púpọ̀ àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí wà láàrin àwọn onítẹ́rẹ́bà tó wà ní Ògèrè sí Ṣàgámù, níbi tí àwọn ọ̀pọ̀lọpọ̀ Haúsá ti fi ṣe ilé tí àwọn Fúlàní sì wà níbẹ̀ tí wọ́n ṣe olórí wọn. Yàtọ̀ sí èyí, nígbà tí ẹ bá wo iye àwọn ṣẹ́ẹ̀dì, iye ahéré tí wọ́n kọ́ sójú ọ̀nà Ìbàdàn táwọn Fúlàní ní àwọn ta epo mọ́tò tàbí dísù yìí, ẹ ó rí i pé okòwò tí ẹnikẹ́ni kò gbọ́dọ̀ dáwọ́ lé ni, àfi ẹni tí kò bá nìkan ṣe ju ìranù lọ. Ìdí ni pé tí ó. Ní ṣókí tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká gbọ́ náà ní, ọmọ Yorùbá ẹ má sùn, ẹ má sọ àsùnpara, ẹ má jà sùn àsùnpìyè, ẹ má retí ààbò látọ̀dọ̀ ẹnìkankan. Àmọ́ síbẹ̀, à ń pe gómìnà mẹ́tẹ̀ẹ̀ta nílẹ̀ Yorùbá tó wà lápá ọ̀dọ̀ wa ń bí. À ń pe gómìnà Sanwó-Olú tìpínlẹ̀ Èkó, gómìnà ti Ọ̀yọ́ state bàbá wa Mákindé, gómìnà ti ìpínlẹ̀ Ògùn bàbá wa Dàpọ̀ Abíọ́dún, àwọn commissioners ọlọ́pàá tó wà láwọn ìlú yìí gẹ́gẹ́ bí Aláròyé ṣe sọ. À ń pè wọ́n, a dẹ̀ ń pe bàbá wa
Tinubu. Ṣé ẹ rí tí wàhálà bá ṣẹlẹ̀ IG Ọlọ́run ní jẹ́ ó ṣẹlẹ̀ o, tí àwọn ará bí torí pé à ń sọ à ń pa láriwo ó ti ń dòòyì kápá, tí ó bá ṣe gbìm lónìí pé tó wọ́n fẹ́ fa wàhálà wọ́n ti yí wa ká nílẹ̀ Yorùbá. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa gbọ́ o, gbogbo inú igbó ìpátá ni wọ́n ti yí wa ká o. Kéèyàn máa rìnrìn àjò lọ Ìbàdàn kẹ́rù ò máa bà á. Tí ó bá fi dí ọ̀nà Ìbàdàn, tí nǹkan kan bá ṣẹlẹ̀ tí ó bọ́ sọ́nà Ìbàdàn, tí nǹkan kan bá ṣẹlẹ̀ lÉkòó ẹ lè lọ Ìbàdàn, tí ó dọ́nà Ògùn State tí ó dì pa táwọn tó wà nínú àwọn gbòòbẹ̀ náà bọ́ sọ́nà kò síbi ẹ fẹ́ sá lọ. Bẹ́ẹ̀ ni kí la wá ń sọ, ará Ìbàdàn ò lè sáwọ́ Èkó. A dẹ̀ ń wòran wọ́n dẹ̀ ń pariwo ẹ̀yin ìjọba ẹ má jà sọ pé ń dákẹ́ ṣùgbọ́n ẹ sọ̀rọ̀. Wọ́n ń pọ̀ sí lójoojúmọ́, wọ́n ń pààyàn, wọ́n ń pariwo irú iṣẹ́ epo wo ni wọ́n ń tà. Tẹ́ bá dẹ̀ rí àwọn ahéré tí wọ́n kọ́ kì í ṣe ẹyọkan kì í ṣe méjì mẹ́ta ló ń gbé bẹ̀, àwọn géńdé pẹ̀lú àwọn ọmọ wọn ni. Ṣé epo yẹn ni wọ́n ń tà tí wọ́n fi ń jẹun? Ṣé wọn kì í ṣe sùtá rárá? Ta ló fẹ́ gbà yàn lẹ̀ tí ẹ̀ bá kó sí wọn lọ́wọ́ ní ìdájí, lọ́sàn-án, láàárọ̀, lálẹ́, lóru? Àwọn èèyàn ń pariwo pé ẹ̀mí ò dè lọ́wọ́ àwọn Fúlàní. Àmọ́ bí Fúlàní Nàìjíríà ni, àmọ́ bí tòkè òkun ni, ṣùgbọ́n ṣé kò sófin tó lè moderate bí àwọn èèyàn ṣe ń wọnú igbó lọ sunú igbó? Ṣé inú igbó jò hòtẹ́ẹ̀lì tí ọmọ ìlú mi kan máa lọ ìlú mi àkànlí inú igbó lòún fẹ́ máa gbé? Ta ló ń fún wọn nílẹ̀? Ṣé tó nílẹ̀ bá sọ pé mò ń dáko bí gbogbo tẹ́ni ẹ gan dá lóko ṣé wọn ò ní jẹ? Tó bá sọ̀rọ̀ ṣé wọn ò ní pa? Kí ni ìdùnnú ẹ̀yin tẹ́ ẹ jó lórí wa? Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí wa kílẹ̀ ń rò tí ẹ fi wá nǹkan kan ṣe sí i? La fi ń sọ pé ṣé ò lọ́wọ́ kan nú? Ṣé ò sí àbòsí ń bẹ̀? Ṣé ẹ ti gbàbọ̀dè? Torí pé èmi ò rí kí èèyàn ó gbọ́mọ sílẹ̀ kí ẹkùn sì máa bọ̀ láti inú igbó kó sì máa wọ ọmọ yẹn ràn tí ẹkùn fi fẹ́ súnmọ́. Ẹkùn tún súnmọ́ tán, ẹkùn tún jẹ ọmọ, ó tún wò ó ràn. À ń sọ nǹkan kan tí ò ní kúrò lẹ́nu. Bí naninani bá nani tí nàyànnàyàn tó nàyàn tẹ́ni tó tó nígbà tí ọba dá sí i, a jẹ́ pé òun ló ní kí ọmọ àná ni o. Yorùbá mi ó dà ń gbóye yín. Wàhálà tí ń bọ̀ yìí, agogo ìkìlọ̀ lè tó talẹ́ òní fọmọ Yorùbá. Express Èkó síbàdàn bí wọ́n ṣe wà ní tìpínlẹ̀ Ògùn nù o. Ẹ lọ́ mọ̀ wo àwọn ahéré tí wọ́n ń kọ́ lọ o. Ẹ̀yin akọni ilẹ̀ Yorùbá ń kọ̀. Nígbà àkọ́kọ́ máa pe bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò kán tiẹ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Ẹ jáde ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá. Èmi ò ṣe rí Ààrẹ Ọ̀nà Kakanfò. Ọ̀rọ̀ tí mo sọ jáde yìí tó bá bí nínú ẹ má bínú o. Ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ni pé ó yẹ kẹ́ ẹ jáde kẹ́ ẹ sọ̀rọ̀. Ṣèbẹ́yìn lẹ ti ń ṣe tẹ́lẹ̀. Ṣèbẹ́yìn lẹ ti ń jáde tẹ́lẹ̀. Ebó orúkọ OPC halẹ̀ tẹ́lẹ̀ tó sì ń dẹ́rùbà àwọn ọmọ òjò. Kí wá ló dé tí dídákẹ́ tẹ́ ẹ dákẹ́? Ẹ dákẹ́ rọ́rọ̀. Ẹ ti dákẹ́ jù. Ààrẹ ní sọ̀rọ̀. Ẹni tó tún sọ̀rọ̀ wọlé sẹ́yìn odi. Àwọn ọmọ Yorùbá tó fẹ́ràn ara wa. Àwọn ipò ọba lọ́ba la tó wá ń jà sí ìyẹn náà ló tún gbọ́ orí kinní mọ́. Nígbà tó jẹ́ pé oníkálukú ọ̀mọ́po ààrẹ gbogbo wa náà la fẹ́ jò lórí. Ṣùgbọ́n ẹjẹ́ ilé ẹlẹ́yọ̀rọ̀ jìnnà ká tó fàbọ̀ fàdíẹ̀. Ẹ dákun Gani Adams, bàbá olóyè, mo kí dáadáa, ẹ dákun ẹ sọ̀rọ̀. Ọ̀rọ̀ yín náà milẹ̀ ó halẹ̀. Àìsọ̀rọ̀ ni ò dáa. Ọmọ Yorùbá ń wò yín. Wọ́n ń wò yín. Wọ́n á ní ṣe bá Ààrẹ Ọ̀nà Kakanfò. Àìsọ̀rọ̀ yín ó ń dùn wọ́n o. Mo kí yín o. Ọlọ́run ó ràn yín lọ́wọ́ o. Kábíyèsí Olódùmarè. Màá tún padà wá ń gbà mí. Eléyìí tí a sọ yìí, ẹni tó bá ta bá lẹ́rẹ̀ kó dákun kó bá wa túbẹ̀ ṣe kó má bínú. Alórílẹ̀-èdè yìí ara ni àwọn èèyàn wọ́n ní wọ́n mọ̀ sọ́mọ́ ṣe rọ́ wá ni.
wọ́n ní kí Yorùbá ó dá dúró ló dáa nígbà táwọn ẹ̀yà kan bá ń pa ẹ̀yà kan kò sígbà tẹ́yà kejì ò ní pariwo. Ọlọ́run mẹni tó ń ṣàbòsí o, ó dẹ̀ mú lódodo èèyàn. Ọlọ́run ràn àwọn ìjọba wa lọ́wọ́ o tí wọ́n bá fàyè lẹ̀ fọlọ́run nínú ọkàn wọn. Jùgbà Master alẹ́ tí ń gbọ́ wa Jùgbà Master channel. Ṣeun Agboola lórúkọ mi. Chief Kùkẹ́ wọ́n nànú lè gé wa Aláròyé àárẹ̀ àfìdíjágún ọ̀rọ̀. Ẹ ṣe nǹkan àwúrí fún wa o. Ẹ jẹ́ ká rí ìyàtọ̀ o. Epo wọn, oúnjẹ wọn, ọsibítù, iléèwé. Kí wá ní nǹkan rọrùn tó jẹ́ ti mẹ̀kúnnù tí wọ́n ń jàǹfààní ẹ̀? Owó tí ń ta pure water lásán. Ó bíyàn nú kò ṣeé gbọ́. Kí wá ní ọmọ Nàìjíríà kí ni wọ́n fẹ́ jẹ, kí ni wọ́n fẹ́ jẹ tó jẹ́ ọmọ mẹ̀kúnnù? Ó fi ibì kan jù. Ó dá o, ìyanu ó ṣẹlẹ̀ o. Mo kí yín o, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé.